Orúkọ mi ni Olúòjé Adéyínká Adésínà Akòfẹ́ Ọbáwálé Aróyún one Olúòjé ti Òjéǹpẹ̀tù ní Ifẹ̀ North. Láìpẹ́ yìí, kábíyèsí Olúwo ti ìlú Ìwó wọ́n ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ti Ọ̀ṣun West Traditional Council. Wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí wọ́n sì kó àwọn ọba aláyé jáde. Bá a bá sì wo àwọn ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ Ọ̀ṣun West yìí, a rí i pé ìjọba ìbílẹ̀ 10 ní ń bẹ l'Ọ̀ṣun West: Ayédáadé, Ayédire, Ẹdẹ North, Ẹdẹ South, Ẹgbẹ́dọ̀rẹ́, Èjìgbò, Ìrèwọlé, Ìṣọ̀kan, Ìwó àtọláolúwa. Gbogbo àwọn ládéládé tí ń bẹ ńbẹ̀ ni wọ́n kó jọ pọ̀ láti gbé ìgbìmọ̀ lọ́balọ́ba. Ojú wo lẹ̀yin fi wo ìdásílẹ̀ àwọn lọ́balọ́ba yìí? Ẹ ṣé, mo dúpẹ́. Látijọ́ tí ọba Abdulrasheed Adéwálé Àkànbí Elúwan tó ti di alága Ọ̀ṣun West Traditional Council tí wọ́n ní wọ́n dálẹ̀ ni ẹ̀yin oníròyìn tí ń wá bí lọ́tùn lósì, nítorí pé èmi ò kì í sí nídìí ìbàjẹ́. Ṣé kò sí lẹ́yọlẹ́yọ tẹ́lẹ̀? Bó o ní ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀? Ẹ ṣé. Ní táwa gan gbọ́njú bá, ìgbìmọ̀ lọ́balọ́ba ò pé sí méjì. Bá a ṣe ní first class ọba, a ní second class ọba. Ṣó ti ń yé yín? Àwọn third class ní kátígórì baálẹ̀. Ṣé ẹ wà pẹ̀lú mi? Tó bá a ṣe gbọ́njú bá nìyẹn. Èmi ò sì lérò pé ó yí padà. Ẹgbẹ́ lè wà o, kò sẹ́ni tí kò ní àǹfààní láti dá ẹgbẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí club. Èmi àti ẹ lè dẹ̀gbẹ́ lẹ́sìn ká pè ní Black Boy Club or Black Boy of Ọ̀ṣun State. A lè pè Black Boy of Ifẹ̀, a lè pè Black Boys of Ìwó. So ẹgbẹ́ ni. But tó bá ti mú traditional council dání, gbogbo tó bá pè ní traditional council, both chiefs, baálẹ̀ and obas, we are all under Ọọ̀ni of Ifẹ̀. Not only traditional council, including traditionalists in Ọ̀ṣun State, we are all under Ọọ̀ni of Ifẹ̀. Sọ̀rọ̀ mi yé yín? Àgbọ́yé. So wọ́n dẹ̀ ṣe dá sílẹ̀, ojú tèmi fi wò ó, ojú tí mo fi wá àtìrí tí mo rí, wọ́n dálẹ̀ nínú ọ̀tẹ̀. Wọ́n dálẹ̀ nínú ọ̀tẹ̀ láti fi kóná ọ̀tẹ̀ ni. Nítorí èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi Adéyínká Adésínà Akòfẹ́ Ọbáwálé, mo máa ń pe Olúwo ní orúkọ kan. Aṣọ̀tẹ̀gbayì of Yorùbá land, because ọlọ́tẹ̀ ni. Olúwo tí Ìwó Ràṣídì Adéwálé Àkànbí. Lè fún wọn ní odidi oyè yìí? Mo fún un lọ́fẹ̀ẹ́ lófò. Aṣọ̀tẹ̀gbayì of Yorùbá land ni Olúwo, nítorí pé ìdí ọ̀tẹ̀ ló máa ń dúró sí. So ojú yẹn tí wọ́n á fi wò pọ́n tó kó ẹgbẹ́ kan jọ àbí nǹkan kan jọ tán pè ní Ọ̀ṣun West Traditional Council, inú ọ̀tẹ̀ náà ti kó jọ. Nítorí pé wọ́n fẹ́ fi fọ́ Ọ̀ṣun State Traditional Council ni. Wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀ láti fi ta àbùkù bàbá wa Ọọ̀ni Ọba Adéyẹyè Ògúnwùsì Ẹniìtàn. Wọ́n fẹ́ fi ẹgbẹ́ wọn fi sí ọ̀tẹ̀ mọ́ bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni. Nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ìjọ́ wo lẹ̀yin rí ibi fọ́nrán kan tí Olúwo ti sọ̀rọ̀ mọ́lé ìyẹ́nisí sí bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀? Èèyàn sì kì í sí bá Ọọ̀ni dìtẹ̀
kò sẹ́dà tó ń bọ̀ ní dìtẹ̀. So ẹgbẹ́ yìí wọ́n dá sílẹ̀ nítorí kán lè fi ba Ọ̀ṣun State Traditional Council jẹ́. ṣáàrin Olúwo tìlúwo àtọ̀ọ̀ni tilé-Ifẹ̀ Ògún ni ẹ fi rò pé ọ̀tẹ̀ ló ń bẹ ńdìí kinní yìí ṣeéṣe bóyá láti jẹ́ kí ìjọba ó lè dẹ́sẹ̀ kúkú dáwọn ibi tí ò dé tẹ́lẹ̀ ni wọ́n ṣe gbé ìgbìmọ̀ yìí kalẹ̀. ṣé Ọọ̀ni Ilé-Ifẹ̀ gan ò mọ̀ nípa ìdásílẹ̀ rẹ̀ kó tó di pé wọ́n lọ dálẹ̀? Ṣé tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ bá mọ̀ nípa ẹ̀, ìjọ tán ṣe inauguration àbí kí náà láwọn ń ṣe, ó yẹ kí Ọọ̀ni wà níbẹ̀ láti lè máa fi àwọn olóyè wọn jẹ. Àbí Ọọ̀ni lolórí ọba ní South West lórílẹ̀-èdè yìí, Ọọ̀ni lolórí ọba nípínlẹ̀ Ọ̀ṣun tá a wà yìí. Ọ̀rọ̀ ní dàbí president. Ọọ̀ni ni national president àwọn ọba fún gbogbo Yorùbá. Àbí Ọọ̀ni tó ní gọ́fúnà gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá. So tí bàbá wa di méjì, àbí àwọn sáà di chairman traditional council western region west south west, àbí àbáwọn kọ́ ni chairman ni. Ṣùgbọ́n nígbà tí Olúwo fẹ́ ṣe secretary South West Traditional Council, ó fẹ́ kí bàbá wa Ọọ̀ni kí wọ́n kàn appoint, of which kò rí bẹ́ẹ̀. Ní South West yìí ọba ńláńlá pọ̀. Ọlọ́wọ̀ ọba ńlá ni o. Àtaọ̀jà ọba ńlá ni. Dééjì Àkúrẹ́ ọba ńlá ni. Òòré Tímọ̀bà ọba ńlá ni o. Apẹ̀tùmọdù tìlú Ìpẹ̀tùmọdù gan ọba ńlá ni. Olúbàdàn ọba ńlá ni. Aláké Ẹ̀gbá mẹ́mẹ́. Akíolú ń bẹ lÉkòó. Ṣé àwọn yẹn ṣọba ńlá ni? Ọba ńlá pọ̀. Wọ́n dẹ̀ ní láti dìbò. Báwo tiẹ̀ débẹ̀? Tá a sí níbẹ̀, a gbọ́ bó ṣe lọ. Wọ́n dẹ̀ dìbò. Kábíyèsí tó jẹ́ national chairman, tó jẹ́ chairman South West ọba, ìyẹn bàbá wa Ọọ̀ni Ọ̀jájá, Adéyẹyè Ògúnwùsì, kẹ́mi wọn kó gùn, wọ́n pẹ́ lórí ipò wọn. Ó dẹ̀ ní kí wọ́n lọ dìbò. Àwọn mẹ́mbà dẹ̀ dìbò. Wọ́n dẹ̀ mú Òòré Mọ̀bà gẹ́gẹ́ bí akọ̀wé. Àtijọ́ ẹ̀ nínú ti ń bí Olúwo Abdulrasheed tó ti ń sọ ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ àlébù sí bàbá wa. Kò sì sí ọmọ kékeré tó fẹ́ sin òkú ẹ̀gbọ́n ẹ̀. Ó gbọ́ mi? Ẹ̀gbọ́n kú, àbúrò wa fẹ́ sin òkú ẹ̀gbọ́n ẹ̀, ó wá tún má àbúrò tiẹ̀ tó wà lẹ́yìn, ó mú dání. Ṣé kò ti fi hàn pé bí ó ṣe sin òkú ẹ̀gbọ́n ẹ̀ ló fi hàn àbúrò tó wà lẹ́yìn tó wá sin ẹ̀gbọ́n ẹ̀ ní ìhòhò? Ṣé kò ti jẹ́ kó yé ọmọ tó wà lẹ́yìn náà pé tóun bá kú o, ìhòhò ni kó sin òun? Níwọ̀nba ìgbà tí Olúwo ò bá ti lè ṣe àpọ́nlé fún orírun gbogbo Yorùbá tí í ṣe Ilé-Ifẹ̀, tí kò lè ṣe àpọ́nlé fún bàbá gbogbo Yorùbá tí í ṣe Ọọ̀ni, kò lè expect àpọ́nlé látọ̀dọ̀ irú àwa báyìí náà. Gbogbo àwọn ọba yòókù tí wọ́n wá jọ wà ní Ọ̀ṣun West Traditional Council yìí, ṣé àwọn náà tún ń dìtẹ̀ níbí? Kò ṣe. Tẹ́ fi lè sọ pé Olúwo ń dìtẹ̀? Kò ṣe. Yorùbá bọ̀, wọ́n á sọ wípé fi ọ̀rẹ́ rẹ hàn mí. Ká lè mọ irú ẹni tó jẹ́. Ká lè mọ irú ẹni tí ìwọ ṣe. Látijọ́ tí ìwọ gangan, ìjọ́ tó ti mọ Olúwo, ǹjẹ́ o bá Olúwo ní bí nǹkan tó dáa rí? Bí ò bá jà sọ́rọ̀ ẹ̀sìn, tí ò mọ jà sẹ́sìn, tí ò mọ wá ẹsẹ̀ òfin ṣẹ̀ríà kan tó sọnù kiri,
tí ò mọ tàbùkù sí àwọn alálẹ̀ tó jọba lé lórí. Àbí àpèrè Olúwo sí àpèrè ànábì ni? Sí àpèrè Emir ni? Àpèrè ọba ni now. So látijọ́ tí wọ́n ti wá mọ Olúwo ọ̀hún, tó sọ̀rọ̀ kan gidi rí? Tó sọ̀rọ̀ àpọ́nlé sí àwọn ọba rí? Tó sọ̀rọ̀ àpọ́nlé sí àwọn alálẹ̀ rí? Ní ìrí tí wọ́n rí Olúwo, ǹjẹ́ Olúwo Àkànbí Abdulrasheed, ǹjẹ́ ìwọ rí kó sọ̀rọ̀ bí ọba aládé rí? Bí kó sọ̀rọ̀ àbùkù, kó sọ̀rọ̀ àlùfànṣá, kó pẹ̀gàn, kó máa fẹnu ba tó ń dáa jẹ́, kó fẹ́ tún ìtàn kọ ló máa ń ṣe wọ́n. Nítorí ìdí èyí, ẹgbẹ́ tán dá sílẹ̀ a máa wò ó wípé bóyá wọ́n tan àwọn tí wọ́n wá, bóyá wọ́n tàn wọ́n wá. O get ọ̀rọ̀ mi? Okay. Ọyọ́tọ̀ ni wọ́n pe ẹgbẹ́ yẹn fún wọn. Bóyá ọ̀tọ̀ ni vision tí wọ́n gbé sílẹ̀ fún àwọn yẹn kan tó wá, tàbí kí àwọn náà kan ti jọ mọ̀ nípa ẹ̀. Nítorí mo rí àwọn ọba tó jẹ́ ọba táǹpọ́nlé nínú wọn. At least màá sì rí bí ọba bíi mẹ́ta tẹ́mi gangan máa ń pọ́nlé. Àwọn ọba wo lẹ̀yin rí níbi ìpàdé yìí? Bàbá mi ọba Azeez Ọlátúnbọ̀sún Akíre ti Ìkirelé, wọ́n wà ńbẹ̀ náà. Bàbá mi, mo máa ń regard wọn gan. Wọn ò dẹ̀ kí síndí àbòsí. Ní bàbá tó ń wò yẹn kò kí síndí àbòsí. At least lémi gẹ́gẹ́ bí ẹnìkan, Okay. bàbá yẹn ti ra aṣọ ó ti ra aṣọ, kì í ṣe just aṣọ, òfì tó pààkì ẹ̀ fún mi pé kán gbé wá fún mi. Kì í ṣòfì ẹyọ kan o. Ẹ tún ra àwọn ọba míì náà bẹ́ẹ̀. Mo rí bàbá wa Ọláyínká, kábíyèsí Olójúdó ti Ìdó Ọ̀ṣun, ọba Lùfọ̀n Aláyémọrẹ. Ọba ńlá ni wọ́n, ẹni àpọ́nlé ni wọ́n. Táwọn bá jẹ́ pé wọ́n wo bí Olúwo ṣe ń ṣe, tàbí bí Olúwo ṣe ń sọ̀rọ̀ àlùfànṣá sí culture wa, tó ń ba tradition wa jẹ́, mi rò pé ó yẹ kán lọ. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pọ́tọ̀ ní vision tí wọ́n gbé wá fún wọn. Ká ní kì í ṣolúwo ló jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba yìí, ṣé tẹ́lẹ̀ ọba míì bá gbé kalẹ̀, ṣé ìbá kúkú wọlé? Ṣé kò possible kí gbogbo ẹkùn ìdìbò kọ̀ọ̀kan ó ní ìgbìmọ̀ lọ́balọ́ba tiẹ̀, gẹ́gẹ́ bólúwo ṣe ní àfojúsùn fún Ọ̀ṣun West, kí Ọ̀ṣun Central náà ní tiẹ̀, kí Ọ̀ṣun East náà kó ní tiẹ̀? Ìjọba abẹ́ wọn ni gbogbo wa pátápátá wà. Ẹnìkan ò lè sọ pé. Ìyàwó níjọba gan kọ sí báyìí. Lórílẹ̀-èdè wa táwa yìí, ṣèjọba ráàyè tèèyàn kan lásìkò yìí? Election wà ń tà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyàwó wọn kọ sí. Election wà ń tà, campaign wà ń tà, wọ́n bísí báyìí. Ṣùgbọ́n èmi ti pe àkíyèsí wọn sí. Mo ti fi ọ̀rọ̀ sórí ayélujára, mo sì ti fi ránṣẹ́ sí wọn. Kí ló lè ṣẹlẹ̀ lórí ìdásílẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba yìí? Ohun tó lè ṣẹlẹ̀ náà ni wípé wọ́n fẹ́ láti dá sílẹ̀ láti fi tákù State Traditional Council. Bóyá èròǹgbà wọn àkọ́kọ́ tí mo mọ̀ wípé ó wà nínú mission Olúwo, ó ní láti sọ gbogbo ilẹ̀ Yorùbá di Mùsùlùmí, láti jẹ́ kí òfin ṣàríà ká máa tẹ̀lé òfin ṣàríà. Mission àkọ́kọ́ t'Olúwo gbé dání nìyẹn. So olórí tó bá dẹ̀ jẹ́ olórí, mission ẹ̀ náà ni yóò máa gbé yọ nínú ibi tó bá jẹ́ olórí lé lórí. Now, bí ó ṣe kọ́kọ́ sọ gbogbo àwọn mẹ́mbà Ọ̀ṣun West di Mùsùlùmí lọ ní plan wọn.
bí àwọn mẹ́mbà yẹn bá dẹ̀ ti wá di mùsùlùmí lọ bí àwọn náà ṣe sọ ìlú wọn di àpèrè emir táwọn náà máa wí láwàní àbí máa ṣe bọ́yì olúwo tó jó lórí ṣe ń ṣe náà ló tún kù tó yìn ní ṣe tiwọn. ẹni tó ń bú Ọọ̀ni tó wá jẹ olórí ibì kan lábẹ́ Ọọ̀ni náà tó ní lábẹ́ Ọọ̀ni lòun wà tó sì ń bú Ọọ̀ni ṣé wò mọ̀ káwọn tó jẹ́ ìsọ̀ǹgbé ẹ̀ yóò influence wọn láti máa bú Ọọ̀ni ni yóò influence wọn láti máa tákù Ọọ̀ni ni yóò influence wọn láti máa ba tradition jẹ́ ni. ṣùgbọ́n Olúwo ló ní ohun ìrọba tó ń kun àtíkè rí àbí ó ń kún ìlú bọ̀ lẹ́nu Olúwo. ọba wo ni ń kùn lùbọ́. kọ́ọ̀tsọ̀ wa ni Ifẹ̀ kọ́ọ̀tsọ̀ Ifẹ̀ ni láti lè ṣe nǹkan kan nídìí àwọn òrìṣà kan wọ́n á fọ́n white powder. Ọbàtálá ṣe ìdí òrìṣà wa ti bá olórìṣà ni wá òrìṣà ló tẹ ilẹ̀ wa dó. sọ ẹni tó lè sọ yẹn lẹ́nu fún bàbá wa Ọọ̀ni báwo ni kò ṣe ní ẹnjìníà àwọn tó kù láti máa gbógun ti ìṣèjọba àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun. so nǹkan tán dálẹ̀ ní lórí láti sọ gbogbo Ọ̀ṣun di mùsùlùmí àti láti tako ètò ìṣèjọba bàbá wa Ọọ̀ni Adéyẹyè ní gẹ́gẹ́ bí olórí lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n torí ẹ̀ dálẹ̀ nìyẹn. Olúwo ò ní nǹkan gidi kan tó fẹ́ ọ̀fà ilẹ̀ Yorùbá bí kò ṣe kó wá láti bà tradition àti culture wa jẹ́ torí pé Olúwo fúnra lára ẹ̀ ó mọ òótọ́ ọ̀rọ̀ kò kàn lè sọ ni nítorí ipò tó ń wá ipò olórí ló ń wá ìdí kan ṣe dá nǹkan dálẹ̀ nìyẹn kó ṣàjò lórí kó ṣàjò very soon tán bá dálẹ̀ tán sì wá gbọ́ pé wọ́n á sẹ́ǹdì lẹ́tà sí gọ́vnà pé àwọn fẹ́ máa rotate chairmanship of Ọ̀ṣun State Traditional Council ọba torí nǹkan ṣe dálẹ̀ nìyẹn. ó gbọ́ mi tán bá ti dálẹ̀ Ọ̀ṣun West Ọ̀ṣun East Ọ̀ṣun kinní kan tán dálẹ̀ báyìí àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ nìyẹn. kò dẹ̀ sẹ́ni tó ń bọ̀ ní dìtẹ̀ tí gbèsè ayé ẹ̀ lójútùú. yes lọ wò ó látàyè bàbá wa ọba Adésọjí Adérẹ̀mí wo àwọn tó bá dìtẹ̀ lọ béèrè tán kí ni ìgbésí ayé wọn kí wọ́n hẹ́ǹdì sí àti rẹ́ni tó bá dìtẹ̀ tí wọ́n padà sin òkú ẹ̀ sínú Ilé Ifẹ̀ yìí àti rẹ́ni tó yẹ pé wọ́n dìtẹ̀ mọ́ ọba Okùn Adé Síjú Adé tó jẹ́ pé at the end of the day ó padà kú bí ewúrẹ́ ni tó jẹ́ olówó lórílẹ̀‐èdè yìí lásìkò ìgbà náà tó jẹ́ ọlọ́lá tó jẹ́ alẹ́nu lọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí àti rẹ́ni tó bá bàbá wa Síjú Adé tó ń bá figagbága tó jẹ́ bó ṣe lówó tó padà wọ slippers gbẹ̀yìn slippers gbẹ̀yìn nílùú kan ní Ilẹ̀ Ifẹ̀ ẹni tó ń gbé mọ́tò fún àwọn ọba aláyé tó gangan wá padà dẹni tó ń wọ bedroom slippers kiri tó ń bọ̀ níjà ni. tí wọ́n rí bàbá wa eléyìí ìyẹn bàbá Ọọ̀ni ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn bó ṣe rí rèé bó ṣe ṣe rèé onínú funfun ni gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ dìde ogun sí wọn ó ṣubú ní ẹgbẹẹgbẹ̀rún níwájú ẹ̀. ọ̀tẹ̀ bàbá Ọọ̀ni ni wọ́n fẹ́ ṣe tí wọ́n fi dá sílẹ̀.